sórí àkọ́tún ètò àjọrò lórí ìkànnì Àwarawa TV. Eléyìí tí ẹ kò ti mọ̀ pé iṣẹ́ wa ní àṣà wa ni kò lè sú wa kò lè rẹ̀ wá látòjúlé dójúlé ká lè bá mú òkodoro ọ̀rọ̀ kó lè bá jáde náà ní káwùjọ wa kó lè bá ní àwọn aṣojú tó dángájá tó sì tún tó mú yangàn káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi lórí ètò àjọrò fún ti òní. A tún ti dé sí gbàgede àkàtà ọ̀kan lára àwọn ọ̀tọ̀kùlùlù tí ó jẹ́ pé ojú tó ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ́ bọ̀ nínú ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ẹnu oníkàn báyìí láti ń gbọ́ kàn án, ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́tá. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú dédé àsìkò yìí. Tọ́ ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé tó ń wò yín. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ibrahim Ọlárẹ̀wájú Ajíbóyè tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí ọmọ Yẹlẹ́ja. Oníkálukú yóò ní àpèjẹ, ọ̀rọ̀ ọmọ Yẹlẹ́ja yóò padà wáyé nu bí ọ̀rọ̀ bá ti ṣe ń lọ yìí. Wọ́n ní okùn ò lè gungungun kó má níbi tó ti gùn wá. Bẹ́ẹ̀ sì rèé béèyàn bá lóun bọ̀ láti ibì kan ó gbúdọ̀ lórí ìrùn. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ní kí ẹ sọ bó lẹ ti ṣe ń bá a bọ̀ láti pele pé ẹ kẹ́kọ̀ọ́ débi tẹ́ ẹ dé yìí. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ọmọ bíbí Ìbàdàn níbí mi ní ọmọ Ìbàdàn wọn tá ló ń gẹ̀ẹ́sì kó lè gbogbo àwọn ìjàlè ṣùgbọ́n a máa ń olóhùn a máa ń bá fi síbi tó yóò fi ọ́fíìsì. Ẹ̀yin ló máa gẹṣin kólé láì ṣe tó lè. Àwọn ìjàlè ń bá àwọn ẹmọ bá yàn rí position kan tó bá gbé síbẹ̀ kẹ́kọ̀ọ́ bá rọra ó ṣe gbé ẹ̀ta bá jí nǹkan rẹ̀ wá sọ fún wa báyìí. Mo jẹ́ ọmọ bíbí Ìbàdàn. Bàbá mi jẹ́ ọmọ bíbí Ìbàdàn, ìyá mi jẹ́ ọmọ bíbí Ìbàdàn. Mo wá láti Ìbàdàn North East. Mo bàrọ̀ náà níbi. Bí ẹ bá tiẹ̀ wá ní ẹ lọ ilé ẹ̀kọ́ ìlú òyìnbó lẹ́ẹ̀tì kẹ́kọ̀ọ́ yín o láti pé ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ibi tó jẹ́ gíga lọ́hùn. Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ká lọ sí káàkiri káyọ̀ká lókè òkun. Mo bẹ̀rẹ̀ ìwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìyẹn elementary education ní Seventh Day Adventist. Ó wà ní bẹ̀rẹ̀ yídì Akódé Gate nílẹ̀ Ìbàdàn. Ní tilétilé. Ìgbà náà àwọn tó jẹ́ òbí fún àwọn òbí tèmi wọ́n kọ́lé sí sawmill ìlàkọ́bí àbígbẹ̀yìn fún àwọn màmá tèmi ní àbígbẹ̀yìn fáwọn òbí títí wọn mi ní àkọ́bí fún màmá so ọmọ tí wọ́n nífẹ̀ẹ́ ni mí so mo gbọ́dọ̀ wọn gbà náà lọ. Ẹ fẹjọ́ máa yọ̀. Ìpè bẹ́ẹ̀ náà so mo gbọ́dọ̀ wọn gbà náà lọ bẹ́ẹ̀ mo fi lọ sí Seventh Day Adventist ìyẹn ní Ìbàdàn ní. Mo lórí ọ̀fẹ́ láti lọ ilé ìwé kan náà tá à ń pè ní Christ Church School 2 ní ó súnmọ́ Adépẹ̀lóyè Adéṣọlá Adépẹ̀lóyè Tàpẹ́rìn ní ilé ìwé tí mo lọ. Inú bẹ̀yẹ náà ẹ̀bùn mo jẹ́ ọmọdé gbogbo èèyàn nífẹ̀ẹ́ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ìyá mi náà tún wọ́n fẹ́ kí tó wá gbọ́dọ̀ àwọn náà. Mo tún kúrò ní mo tún lọ ilé ìwé kan náà tó súnmọ́ ọ̀dọ̀ tí mo yẹn náà bẹ́ẹ̀ náà náà. Ìgbà yẹn ni mo wà ìgbà tí ìwé tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ Seventh Day. Ìgbà tó Seventh Day yẹn mo lọ sí Mọ̀pó Christ Church Mọ̀pó 2 yẹn lórí Tàpẹ́rìn. Mo wá lọ sí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ yẹn elementary yẹn. Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bíi mélòó mẹ́ta ni o. Lẹ́yìn nìkan ṣoṣo. Mẹ́ta ni. Ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni Salvation Army ìyẹn wà ní Yemẹtu. Ṣùgbọ́n bí ẹ ti má ní kí n tó wọ́n kọ́ lọ sí Seventh Day. Ìgbà tí mo kúrò ń bẹ̀ mo lọ sí Salvation Army mo wá lọ sí Christ Church
Mapotu ìyẹn Ládéṣọlá lórí ìta àpẹẹrẹ ìyẹn mo ti wá parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti girama ń kọ́. girama mo wá lọ sí Christ Apostolic Church IC Ìbàdàn Christ Apostolic Church ìyẹn CAC Grammar School ìyẹn náà wà ní Adéṣọlá ní orí ìta àpẹẹrẹ. Ìbẹ̀lẹ̀ ti lọ lórí ìpele mẹ́ta ń bẹ ìbẹ̀lẹ̀ ti parí gbogbo. Ní bẹ́ẹ̀ bá wá ṣẹ̀ wá ní kí a wá sọ ò ṣé bẹ̀lẹ̀ kan dúró dé ni àbí ẹ tún tẹ̀síwájú? Alóore ọ̀fẹ́ mo lọ sí ilé ẹ̀kọ́ gíga Ìgbóyèsè ìyẹn Ọ̀ṣun State Polytechnic rèé mo ti ṣe ìtànpé ní ordinary national diploma mo lóore ọ̀fẹ́ gbàgbà ṣe attachment tán ìyẹn tá a kọ́kọ́ máa ń ṣe tá a kọ́ lọ kọ́ nípa iṣẹ́ tá a kọ́ léèwé tá a lọ kọ́ tá a lọ mọ̀ nípa ẹ̀ àpótọ́ ni tí wọ́n kọ́ wá léèwé á wà lọ kẹ́kọ̀ọ́ díẹ̀ láti lè wò tá a bá tiẹ̀ parí ṣáà lè fi ṣẹlẹ̀ mí mọ́ parí tó lọ́ mọ́ fi ṣe máa ń pè ní attachment àtọ̀ parí èmi tó para lọ sí èrè mo lọ ṣe higher national diploma so ìgbà tí mo wá parí mo wá ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ kan lẹ́kọ̀ọ́ àti mo ń ṣiṣẹ́ ilé iṣẹ́ kan lẹ́kọ̀ọ́ gbà yẹn mo wá ẹ̀yàmẹ̀yà wà ẹnìkan lọ HND ẹnìkan lọ sí yunifásitì so mo wá lórí ọ̀fẹ́ àti lọ sí school kan ìgbà náà ṣe dálẹ̀ ìgbà náà wọ́n lè ṣe wọ́n wà lọ́dà University of Ibadan ìyẹn ní Táyé Ṣóláyàn University lẹ́yìn tó wá lọ wá ṣe international politics and relations. So ìrìn àjò yín nínú pé ẹ kẹ́kọ̀ọ́ ẹ parí ẹ̀kọ́ ẹ ṣiṣẹ́ irú iṣẹ́ wo lẹ yàn láàyò lẹ́yìn tẹ́ kẹ́kọ̀ọ́ tán? Kó tó di pé mo yanṣẹ́ láàyò mo ti lóore ọ̀fẹ́ láti mọ ṣòwò torí òwò inú òwò náà gbé mi sí ẹni tó jẹ́ bí bàbá fún mi tẹ́ bá béèrè ìbéèrè nípa ìníwájú tí màá sọ̀rọ̀ olówó ni bàbá náà ṣe rí ẹni náà tó jẹ́ olówó yẹn ibẹ̀ ni owó tí wù mí ṣe mo wá lọ sí yunifásitì mo lọ sí School of Business ìyẹn ní London owó ẹja dédé tí a mi ń tà náà la fi lọ ẹ̀kọ́ tí wàá ṣe international business nípa ìbéèrè lẹ́yìn ìbéèrè ò lẹ béèrè. Iṣẹ́ wo lẹ ṣe lẹ́yìn? Iṣẹ́ tí mo wá ṣe lẹ́yìn ìgbà tí mo parí yẹn mo ṣiṣẹ́ pẹ̀lú à ń pè ní WAMCO nígbà yẹn West African Company Milk mo ti ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yẹn ni mo ṣe nígbà tó parí HND lẹ́yìn ìgbà náà lọ́hùn mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tèmi á lọ rà ní á máa tà ní ọkọ̀ máa ń lo èkó á lọ ra nǹkan àtàǹbàdàn àtòyá bẹ̀rẹ̀ sí lọ́kọ̀ tó nú Republic of Benin Republic máa lọ ra àpò wa àtàkì bẹ́ẹ̀ lọ láti bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ ara tiwa náà. Níbo gan ni ilé bàbá tó bí yín lọ́mọ ní ìlú Ìbàdàn ní àyìn? Àwa ní ọmọ arímọ́ láti agboolé Págún àwa lọ́mọ Págún ọ̀tẹ̀mọ́lẹ̀ Òṣìmọ́lẹ̀ látàgboolé Págún Lájíbọ́lá Olúbàdàn láàrin. Wọ́n máa ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn kì í ṣe pé Ìbàdàn gangan lórí ìrun wọn bẹ́ẹ̀ bá tẹ̀ ní kẹ́ sọ ní ráńpẹ́ nípa bàbá tó bí yín lọ́mọ níbo lórí ìrun wọn gangan. Bàbá wa kiri ní ọmọ ìlú mi ọmọ Ìbàdàn lèmi. Ìlú Ìbàdàn lẹ ń gbọ́jú mọ́. Ìlú Ìbàdàn ni ọ̀tá bá nínú ìtàn yẹn ti gùn tó di pé ìran kẹrin gan ọ̀ràn tí mọ́ bìkọ́sà Ìbàdàn ni wá ṣùgbọ́n àmọ́ pé ẹ̀bá ọ̀dọ́ ní sọ̀rọ̀ oríṣiríṣi ló yá wá láti oríṣiríṣi ibi tó di Ìbàdàn ṣùgbọ́n Ìbàdàn ni wá àṣọmọlú ẹ̀pẹ́ dè mí gan Ìbàdàn mo sọ para lẹ́nu. Ó dánmọ́rán tó ìrìn àjò yín sínú òṣèlú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí ó sì níṣẹ́ lọ́wọ́ báwo pé wàhálà òṣèlú ìnáwó òṣèlú kí ló mẹ́yìn náà wà tí wọ́n á tó gbé ṣọ́wọ́ olóṣèlú lẹ́yìn náà wò pé àjọ jẹ́ ni national cake ní àjọ kò jẹ́ ni kí ló gbé yín dénú òṣèlú. Wọ́n bí mi sínú òṣèlú tọ́ka bá ní wọ́n bí mi sínú òṣèlú ní Agúgù ìyá bàbá mi ni wọ́n pè ní Ajíbíkẹ́ àwọn tó bá mọ òṣèlú lẹ́mọ́ mú wà orí lòun ní ọ̀rọ̀ pọ̀ ní ara àwọn woman leader tí n bá get it right ó jẹ́ kan ní ó dà fáwọn ní national woman leader dábàá ayé pẹ́ńkẹ́lẹ́ ní àbílẹ̀ fọ́dà tí mi rántí ẹgbẹ́ náà ṣèlú mo bí mi
sí bàbá tó bí mi nínú gangan òṣèlóṣèlú bàbá tó gbà mí tọ́ olóṣèlú pọ́nbélé wọn kọ́lọ́mbà mi fọ̀rọ̀ kẹwọn àwọn ni Alhaji Latifu Adeleke tí ìnàgíjẹ wọn jẹ́ Alhaji Oníṣàná láyé ìgbà táwa kéré ìgbàgbọ́ sọ pé mo kéré lọ́jọ́ orí ìkan wà ní àmọ́ òṣèlú gangan ní South East nígbà náà lọ tí wọ́n bá ti ní ṣòṣèlú làwọn la máa ń gbákàrà lọ fíìdì ìgbà náà lọ mo sì kéré tó àgbàkàrà lọ wọ́n jẹ́ kan gbòógì tó jẹ́ pé ipò tó rí kò fẹ́ dù wọ́n jẹ́ bàbá tó jẹ́ pé bàbá rere tó jẹ́ pé gbogbo ará àdúgbò máa wá bá nígbà náà lọ àwọn bàbá kan náà wà ládùúgbò wa ń gbà yẹn àwọn bàbá pásítọ̀ Ládélé nígbà náà lọ́hùn àwọn tí ìmọ̀ ṣòṣèlú tó tó di pé òṣèlú APC AD AD àti PDP tó tó di pé ó dé káwọn tó mọ̀ ṣòṣèlú àṣẹ àwọn bàbá tí wà ní ayé NRC àti SDP èmi tí ń ṣòṣèlú tí mo jẹ́ ọmọ tó ń bí sínú ẹ̀ tó jẹ́ pé wọ́n bá ń sọ̀rọ̀ òṣèlú tí wọ́n wà ní tẹ́tílẹ̀kọ̀ pé báyìí náà ṣe máa ń ṣe báyìí náà ṣe máa ń ṣe báyìí náà ṣe máa ń ṣe so wọ́n bí mi sínú òṣèlú mi mo ti ń kọ́ òṣèlú ṣùgbọ́n ṣe mọ̀ pé tọ́mọ kékeré bá bẹ̀rẹ̀ ìgbésí ayé bí mo ṣe bẹ̀rẹ̀ èyí kọ̀ọ̀kan máa jà fún bí ó ṣe dáná èyí gbọ́dọ̀ mọ tẹ̀lé lóṣèlú láì sí pò náà ní iṣẹ́ tó náà yàn láàyò iléèwé náà ní káwá kọjú mọ́ so mo ṣe ń mú iléèwé mọ́ mo mú ìṣòwò mi mọ́ nígbà yìí mo yẹ kí n fi dáradára ṣe mo rántí náà lọ́dún náà ní ìgbà tí a dá ẹgbẹ́ PDP sílẹ̀ mo kéré ṣùgbọ́n ẹnu mi gbà torí pé mo jẹ́ kan nínú àwọn tí ọjọ́ dọ̀ ládùúgbò náà lọ́hùn táwa náà sọ̀rọ̀ pé ẹgbẹ́ kan ń bọ̀ PDP o nígbà náà lọ tó jẹ́ PDP o nígbà náà lọ tó jẹ́ mo lè jẹ́ kan nínú àwọn kéékèèké àdúgbò náà ìgbà náà gan wọ́n fi lọ̀ mí pé kí n wá ṣe kánsílọ̀ nínú ẹgbẹ́ PDP ẹgbẹ́ PDP nígbà náà náà tá a ti mọ̀ pé àwọn alágbádá àwọn military oníkàkí àwọn oníjọba kàkí pé wọ́n gbé lẹ̀ nípa yé àwọn bàbá Fáláyé àti Adéọjọ́ gbogbo àyà àmọ́ pé ìrìn àjò yẹn rìn bá yẹn ìyànjú lápọn gbà nígbà yẹn so bàbá mi sọ pé àti àmọ̀ pé yóò rí bẹ́ẹ̀ o àti àmọ̀ pé yóò rí bẹ́ẹ̀ o ọmọ mi ò ṣòṣèlú iléèwé ní ọ̀nà so èmi ò ṣe ń gbà yẹn wọ́n fẹ́ bínú pé kí la fẹ́ fi kílẹ̀ fẹ́ fi wá fi jẹ́ èrè bàbá náà wá pèsè fèsì náà lọ́dún náà pé èrè náà ni pé àwọn tó ń mọ̀ wá kan ṣòrí dandan kọ́ ni kó jẹ́ pọ́mọ wa ní ó ṣe kò ní ìdí kọ́mọ wá tètè ó gbé agbègbà àpò náà fẹ́ ṣòṣèlú kúrò ní pé Nàìjíríà táwọn tó bá súnmọ́ wa bá ti ń ṣe dáadáa ń bẹ̀ àdúrà àtìgbà náà nìyẹn wọ́n mọ̀ ọ́n tiwa lọ́jọ́ iwájú ọmọ wa náà mọ̀ jẹ́ bóyá arú ẹ̀ náà làwọn náà fẹ́ ìjọwájú ọ̀hún ló ti wá ń dé báyìí èyí tó túmọ̀ sí pé òṣèlú ti wù yín tipẹ́tipẹ́ òṣèlú ti wù yín tipẹ́ kì í ṣe orí torí ìtọ̀ tó wà ní òṣèlú lẹ́yìn. máa fèsì lé ibi láti ṣe láti jẹ ṣùgbọ́n àjẹpà ni ò dáa ìgbà náà lọ́hùn-ún tó yẹ pé a ti ń kọ́ láti mọ̀ bó ṣe ń lọ ó wù mí bàbá sọ pé ìwé ni kó lọ kà mo dúpẹ́ pé mo gbọ́ sí wọn lẹ́nu torí pé ìwé tá a kà náà wúlò tá a bá gbọ́ a lè ti jẹ kánsílọ̀ ńgbà náà láti má lè ṣe nǹkan kan mọ́ ṣùgbọ́n àwọn kan sì táwọn náà ní pé àwọn báyìí kan ṣe dáadáa so nípa tọ̀ìtọ̀ì tẹ̀sán kó wà láì ṣèwà bàjẹ́ pẹ̀lú òṣèlú èèyàn ṣe dáadáa ló bẹ̀rẹ̀ rere ibẹ̀ ẹ̀tọ́ aráàlú téèyàn bá ṣaṣojú fún wọn gbọ́dọ̀ dé ọ̀dọ̀ aráàlú ìyẹn ni pé o jẹ́ aráàlú ẹni tó rẹpísẹ́ǹtì àwọn èèyàn gidi so nínú tó ṣe dáadáa fún ọ nígbà tí máa nà kankan sí yín nìsín tàbí mẹ́rin tèmi so tí máa ṣe dáadáa fún yín dáadáa tí ń gbè mí náà àjẹpá abẹ nìkan kọ́ la wá lọ bẹ̀ ká ṣe dáadáa bọ́ ọmọ atótilétọ̀ náà ni mí ibi ò pa mí gẹ́gẹ́ bí wọ́n bá àgbàtà ẹgbẹ́ bí ẹ ṣáà rí ìwé pé ibi ò pa mí ṣùgbọ́n kò sẹ́ni tó máa ń lówó tán kò sí tabaniawo ẹ̀yà fi ìlú èbó Amẹ́ríkà la fi ṣàkàwé Donald J. Trump wọ́n bí inú owó ni inú owó ló ń bá jí
gbégbó òṣèlú ó dẹ̀ ṣe dáadáa níwọ̀n pátápátá rẹ̀ ká tó lè ṣe. so tí a bá tẹ̀ wá ní kí a wo bí ọ̀rọ̀ ti ṣe ń bọ̀ báyìí pẹ̀lú ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe mẹ́nu báyìí ó fi hàn pé tìletìle nìyí àmọ́ fún ìdìbò tí ẹ ti fẹ́ jáde wáyé tẹ bá tiẹ̀ ní kí ẹ ṣàpèjúwe ìdìbò yín bí àwọn àdúgbò wo lẹ́wù ó wà lẹ́kùn ìdìbò yín. wẹ̀ sọ̀mọ̀ pé mo dárúkọ pé ilé bàbá mi ilé ìpagùn agboolé ìpagùn láàrin mọ́ bí ọ̀sẹ̀ nílẹ̀ Ìbàdàn àdúgbò lẹ́fẹ̀ ti bẹ̀rẹ̀ sí júwe ní mo lè júwe gbogbo northeast. ẹ lè bẹ̀rẹ̀ láti ilé bàbá náà. ó ní àwọn lábá ti kúrò nílé bàbá mi ní agboolé ìpagùn ní àrímọ́ lájíbọ́lá ṣé mọ́ lọ́nà oríta pinrin ni àbí mọ́ lọ́nà òjé sọ́nà aláfárá ni sọ́nà géètì ni sọ́nà ògbódòdú ni mọ́ lọ ni àbí ń bọ́ sí south east. ṣé wípé ẹja wẹ ṣáwó. àwa ní abọ́ south east ìyẹn náà wá pè lọ látàrí ṣọlá tí mo ti gbé rí látàrí ṣọlá sóríta pinrin sọ́nà Wùmí ni sóde ń jó ni sọ́nà ògbódòdú ni ṣé ẹmọ ìbò ni ẹgbẹ́ bá fẹ́ ni ẹja wọn dáàbọ̀ orí ọmọ ẹ̀ ó ti tó bá wọn. ẹja wo àwọn èèyàn tó wà lẹ́kùn ìdìbò yín báwo lẹ ṣe ní ìfarakínra pẹ̀lú wọn sí? ṣé wọ́n mọ̀ yín? wọ́n mọ̀ mí àpẹẹrẹ òṣèlú ẹni tó bá mọ̀ yóò lóun mọ̀ ó lè jẹ́ torí pé bóyá o sì nínú ẹgbẹ́ wọn ọmọ ìyá ẹlẹ́jà wọ́n mọ̀ mí wọn wà mọ̀ mí lásán wọ́n mọ̀ mí tàjọ lájọṣepọ̀ láti ilé láti north east to the south east ni wọ́n ti dájọ́. nípasẹ̀ pé wọ́n wá mọ̀ yín oríṣiríṣi ni ohun tí ó jẹ́ ìpèníjà fún àwọn ará ìpínlẹ̀ north east àti south east mẹ́nubà ní ráńpẹ́ kí làwọn nǹkan tí ẹ wò kó jẹ́ ìpèníjà àti ọ̀nà owó lẹ́sẹ̀ tí ń gbà ràn wọ́n lọ́wọ́ gan. ìpèníjà yẹn ni mọ tó túmọ̀ sí ìbéèrè tó túmọ̀ tí ẹ gbè lérò tàbí ìbéèrè yẹn. àwọn ìpèníjà yálà bóyá àwọn ìrànwọ́ pẹ́pẹ̀pẹ́ bóyá àwọn iléèwé ni ó ti tẹnu kọlẹ̀ ni bóyá títì ni wọ́n nílò kan ti ẹ̀rọ abúyẹ̀pẹ̀ sí ni bóyá nǹkan ọ̀rànwọ́ láwọn àdúgbò kéékèèké tí ò lè gunpá. a ti ràn wá lọ́wọ́ ní ìsọ̀lẹ̀ ìbò ní capacity tèmi ó tó di wípé gbogbo àná ṣe ènìyàn gbéra mi ní philanthropist oníwọ̀nba ọlá tọ́lọ́run ṣe fún mi àti lọ́mọ tí à ń sanwó iléèwé rẹ̀ ká lè rẹ́kọ̀dù fún. tó já àwọn ọmọ tó ń wá látẹkùn ìdìbò yín. mo kọjá láti ilé wa náà àwọn ẹbí mi wọ́n ń ṣègbàdé àwọn ọmọ wọ́ọ̀dù mi ward 8 Ìbàdàn North East wọ́n ṣègbàdé abáyámọ̀ ọ̀ka méjì méjì oríṣiríṣi nǹkan lẹ́nu bàtà rẹ̀ kọ́ jáde pé àwọn náà lé aléròǹgbà láti dùn kan nínú òṣèlú táwa náà ti ṣe fún wọn. àríṣidárí kà lóòótọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníròyìn lọ́bẹ̀ mọ́bìnú béèrè. ẹ̀ta wá kẹ́lẹ́ síwájú. ṣé ìjọba tí ń bá ní mọ́ sọ ẹnu mi lè mọ́ dùn ṣùgbọ́n ẹ lọ béèrè nípa mi nínú ọ̀nba ìgbàkíni náà tí wọ́n ti mọ̀ mí pé obìnrin náà oníròǹgbà nínú nǹkan ní òṣèlú ká lè ṣe so ìrẹ́pọ̀ gidi wà ká lè ṣe dáadáa. nínú àwọn nǹkan tá a ti ṣe ẹ bá wo ẹnu ìgbà tí COVID-19 bẹ̀rẹ̀ àwọn èèyàn tá tọ́nà ń yọ̀ǹda tó láwa kọ́ ọlọ́run ń ṣe tọ́nà ń yọ̀ǹda pé kí a lè ràn lọ́wọ́ tí má ní kí n wò ó máa fún èèyàn lọ́wọ́ tó 2,300 people ẹni tó lè gbà kéré jù bẹ́ẹ̀ ló gba ẹgbẹ̀rún mẹ́ta ìyẹn nínú iṣẹ́ àbùn mi torí mi ṣe mi tí wà nípò ìjọba ṣùgbọ́n nínú iṣẹ́ àbùn mi àwọn tọ́nà ń yọ̀ǹda fún ó wà. a ní north east àti south east wà ara àwọn àǹfààní tí wọ́n ti jẹ ibi tí mo ti dàgbà tí mo ti ṣe kékeré ìgbà kan wà àwọn máa ń gbá bọ́ọ̀lù nígbà tá a kéré mo wá ọjọ́ kan àwọn pè mí pé kí n wá kéwìn náà kí n wá wo eré ìdárayá tó ń fi yẹn sọ́kà football ìgbà tí mo débẹ̀
orí bí wọ́n ṣe ń ṣe inú mi wá dùn ara àwọn tá a ṣe náà ni pé a ò pé níta fi lè dára wa lára yá ní ká gbé nǹkan bọ́ọ̀lù competition sílẹ̀ kí lè Yorùbá competition lè bá ìdíje ẹ̀ ṣe sílẹ̀ fún àwọn a máa ń pè wọ́n ní all star àwọn tí wọ́n ti gbá dáadáa táyé ti mọ̀ ọ̀tọ̀ náà kádàrá kí wọ́n wọ bóyá shooting star ni àbí kán wọ national team àbí kán wọ international team but tí wọ́n ṣì mọ̀ gbá bọ̀ lórí ìdí kan àbí ìdí kejì ṣùgbọ́n kí wọ́n lè organize game kan máa ń pè ní all star oríṣiríṣi social media wọ́n ti ń pariwo ẹ̀ oríṣiríṣi rédíò ni wọ́n ti ń pariwo ẹ̀ ó jẹ́ pé a organize wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n gbà lọ́wọ́ báyìí àtún láwọn ètò míì náà tó tún pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ètò míì wà tó yẹ pé ṣì máa rí lọ́jọ́ iwájú tá à ń ṣe. kí ló fà á tó fi jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú PDP lẹ ti dìde bẹ́ẹ̀ bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC ní ADP ní. PDP lẹgbẹ́ tó dáa jù ní. lọ́nà wo sà. ẹ̀rí ẹja mọ́jà lọ́jọ́ náà rí Ṣèyí Mákindé ní ọ̀gá mi mọ́ ṣe ń ṣe dáadáa. ẹ̀yin afọwọ́ àtọmọdé yín lẹ́nu ẹ̀yin aráalé ètò àjọrò ṣì ń tẹ̀síwájú ṣùgbọ́n ẹ̀jẹ̀ àdókè lọ́nà. àjọrò ní ìkànnì Àwarawa TV ọmọ yẹn lẹjà sì wà ń kalẹ̀ o ẹ rí i pé bọ́jú ti láwẹ́láwẹ́ èèyàn gan bí yóò bá ṣọ́ra èyí ò ti gọrẹ sórí ìjókòó kéèyàn tó wọ̀ gbà á máa ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni tọ́ nígbà tẹ ní ẹgbẹ́ òṣèlú PDP lẹ́gbẹ́ tó dáa jù lọ́nà wo lóríṣiríṣi tí wọ́n fi ń pẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́rùn pé lẹ́yìn ọdún mẹ́rìndínlógún tẹ bá lẹ̀ Nàìjíríà débi tẹ bá dé. sẹ́yìn ò rí i. èmi kìíní kí la rí. ẹgbẹ́ tó dáa jù. lọ́nà wo. ní gbogbo ilẹ̀ Nàìjíríà wà ní PDP. ìbí ẹni bó ṣe ń lọ. níbo ń bẹ̀. láti ọdún yìí jọ́wọ́ làwọn òṣìṣẹ́ ti gbowó oṣù wọn ní 25th dáàmú láti bẹ̀rẹ̀. ìjọ́wọ́ ni àwọn tó ti ṣiṣẹ́ sẹ́yìn ni wọ́n ti fiṣẹ́ lẹ̀ tí pension wọn tó ti san déédéé báyìí. àmọ́ wọ́n sọ pé òpínlẹ̀ òótọ́ pé èèyàn ṣe dáadáa ìjọba. ṣáwọn táwọn tó ṣe tẹ́lẹ̀ bá ṣe dáadáa kò ní jẹ́ iṣẹ́ ìwúrí fún ẹ tó wà ń bẹ̀. ṣáájú kírú nǹkan báyìí tó wáyé lẹ́yìn tí wàá ná ẹgbẹ́ òṣèlú PDP kí ló dé tó mú yín dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP. ẹ̀kọ́ tèmi kọ́ nínú òṣèlú ni pé ibi tó bá wà ní ojú òsì lásìkò tí ẹ bá tó yóò kàn. ìbéèrè bọ̀ nìyẹn kí gómìnà tó wà lórí ipò lọ́wọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ kọ́ lọ́hún tó gbàdúrà wọn ìrìnàjò náà gùn gan-an ẹ sì mọ̀ pé wọ́n ní iléeṣẹ́ elépo rọ̀bì làwọn wà tọ́lọ́hún sì jẹ́ kí ó mọ̀ ṣẹ́ dáadáa bí ẹ̀yin ṣe wá rọra bẹ̀rẹ̀ yìí tí ó bá wá ṣe pé tẹ bá gbìyànjú lákọ̀ọ́kọ́ tí ò bá mu ṣé iléeṣẹ́ yìí ò ní faragbá irú iṣẹ́ wo gan-an ni ẹ̀ ń ṣe tẹ́ fi rí tọ́rọ́ púpọ̀ fáwọn tẹ́lẹ̀ fún mi ìbọn. ẹ ní bínú padà sí ìbéèrè rẹ sùn tábàní àmọ́ ta ní pín ní méjì tí mo kàn fi bẹ̀rẹ̀ lẹ́fi dá dúró ni o ètò ń pè ní achievement gọ́vnà powerful gọ́vnà Ṣèyí Abíọ́dún Ṣèyí ó pọ̀ ṣé ìmọ̀ ló ta fi ń ṣe fanfa èmi ti ẹni tèmi ni láàrin Ọ̀ṣun láàrin Ọ̀yọ́ látẹ̀kì ti di tọ̀yọ́ tó gbóríyìn fún kìí ṣe rí anti state ní Nàìjíríà ẹ wá wo bí gbogbo wọn ṣe ṣe nígbà COVID-19 Ọ̀yọ́ state wá jẹ́ àwòkọ́ṣe fún gbogbo other APC states ẹja mú ní South West níbí báyìí ní ogun mẹ́fẹ̀ẹ̀fà àwọn adé àrùn tó fi dórí Èkó tó ń pè ní Center of Excellence wọ́n wá ń wò àkọ́ṣe àwọn tó ń ṣiṣẹ́ gọ́vùnà wọn mánéjì wọn ní ọ̀nà tó jẹ́ pé kò bá wá lára kálukú ń rí jẹ kò tó ti tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ń ṣe pé rárá bí ọ̀dà stéètì míì gómìnà wo ló ṣe bẹ́ẹ̀ Nàìjíríà tọ́ka sí. ara àṣeyọrí tún lélẹ̀. ara àṣeyọrí kan wọ̀ because tẹ́bí bá panú
ìwà burúkú ó jáde ìyẹn wà ó tún pọ̀ o tí mo tẹnu mọ́ gbogbo ọ̀nà tó ti tún ṣe tó ti bàjẹ́ ó bẹ́ẹ̀ o adámọ̀sìgbà bẹ́ẹ̀ o ṣẹ̀rẹ̀ adámọ̀sìgbà bó ṣe rí kedere. pé tẹ bá ní kẹ máa kàkà ìmọ̀ye. àjẹ́ àrùn òdùn bẹ́ẹ̀ o wọ́n ti gbogbo akẹ̀sán market ń bẹ́ẹ̀ o wọ́n mú ó ti di tuntun bíi tìlú èbó ẹ wo sàmúdù gómìnà sọ. kìí ṣẹnu eléyìí sọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ tó jẹ́ pé tá a bá ní afẹ́ wò tẹ̀lé rí ni. sọ lórí ọ̀rọ̀ pé bí o ṣe wá ń lọ yìí tó bá yẹ̀gẹ̀rẹ̀ gbogbo owó tẹ̀ tí ń ná ṣé kò ní fa ilé iṣẹ́ ò ní fa ìgbà ilé iṣẹ́ wo gan lè ń ṣe gan náà. ṣe rí torí ẹ ní káràkátà. mo kọ́ dúpẹ́ fún àwọn òbí mi wọn ò ṣe mistake wọn ò ṣe lórí orúkọ kan sọ mí Ibrahim náà sọ mí tí àwọn kìrìsìtẹ́nì ń pè ní Abraham ẹ bá dẹ̀ wọnú bíbélì bá wọnú Kùránì wọn ní bàbá àgbàgbọ́ ẹni tó nígbàgbọ́ lágbára náà àní máa mú bọ̀ ṣùgbọ́n bá a ṣe ń ro dáadáa láti mọ ọ̀rọ̀ sí àwọn mi ò nínú pé mo wá sínú òṣèlú mi ò wá sínú òṣèlú pé dandan ló pa mi ì ṣe dandan òṣèlú tí mo wá síbẹ̀ ni pé ó wù mí láti dá sí i káwa náà kó mọ̀ dé fáwọn àgbàlagbà torí pé à ń wò á bẹ̀rù ẹ̀rù là ń bà pé ókè o àfẹ́ kú wọ́n máa ń ṣàyàn ládàá wọ́n máa ń ṣoògùn lọ́pọ̀lọpọ̀ wa ní Nàìjíríà fi débi tó dé dúró yìí tẹ́ bá wo gọ́ọ̀nà Ṣèyí Mákindé fún àpẹẹrẹ lórí bí wọ́n ṣe ní òṣèlú náà ti jẹ́ philanthropist wọ́n ti ń ṣe fún nílé wọ́n ṣe fàlejò wọ́n ṣe fún nílé wọ́n ṣe fàlejò tó jẹ́ pé tá a bá ní àwàjì kò ní ìka àwàjì mọ́ ó wà níbẹ̀ sọmọ tó ń sanwó iléèwé ẹ̀ ni sọmọ tí wọ́n ti pọ̀ jù kó tó kàn débẹ̀ wọ́n dẹ̀ ń ṣe lọ tó bá yẹ kí wọ́n fẹ́ ṣe tó kí wọ́n fẹ́ ṣàkójọ ni látọdún náà táwa mọ̀ tí wọ́n ti ń ṣe láti 2007 wọ́n ti tá a ti mọ̀ wọ́n jáde wọ́n ti rẹ̀ wọ́n kó rẹ̀ wọ́n so ìtẹ̀mí mo wá pé mo fẹ́ ṣe ni táwọn tá a fẹ́ represent bá fẹ́ ká bá wọn ṣe pé àwọn fẹ́ mi yóò lọ tó bá ti láwọn ò fẹ́ mi kì í ṣe dandan ó fẹ́ sí ìlú àwọn aráàlú bá sọ pé àwọn ò fẹ́ ó sì jókòó rẹ̀ ṣùgbọ́n owó tèmi ná owó tí ń lé fún èèyàn kan ni mò ń ná owó tí mo lè ná ní ìṣòṣèlú pé mo wá fẹ́ jẹ gbèsè àti pé atótilétọ̀ ni mí. iṣẹ́ wo lẹ ń ṣe? oníṣòwò ni mo ní iléeṣẹ́ ní Amẹ́ríkà bẹ̀rẹ̀ iléeṣẹ́ ní Nàìjíríà. irú iṣẹ́ wo iléeṣẹ́ mi tó wà lamẹ́ríkà òun náà pè ní Larima Group àwa ó wà ní Dallas, Texas àdé pẹ̀lú iṣẹ́ epo ni mo ṣe ní Amẹ́ríkà. ní Nàìjíríà ń bí báyìí mo ní iléeṣẹ́ tá à ń pè ní Soft Multi-Biz Nigeria Limited ìyẹn pè pẹ̀lú technology ní ìfipamọ́ mẹ́ta. tọ́ ní ẹkùn ìdìbò yín àwọn bíi mélòó náà ti láǹfààní àti iléeṣẹ́ gbà iléeṣẹ́ yín ní Nàìjíríà? well iléeṣẹ́ mi tó wà mìíràn ní ẹkùn ìdìbò mi nígbà tí mi ti jáde kò fẹ́ ṣòṣèlú àwọn wà ń bẹ̀ táàmù tàbí jáde tí wọ́n ṣe ṣùgbọ́n sì lè tọ́ka sí èèyàn márùn-ún ní ibo ń bẹ̀ ní North East and South East tó ń ṣiṣẹ́ iléeṣẹ́ mi. ní èèyàn márùn-ún tá a bá sì ṣèwádìí rẹ̀ tí tó wà láti ẹ bá ń bẹ dákọ ń dákọ wọn ń dákọ wọn ní sísọ bí tó ń gbé pẹ̀lú mọ́ni náà tí wọ́n máa dúgbò tó ń gbé. ṣé ìlú Ìbàdàn náà ní iléeṣẹ́ yín wà? bẹ́ẹ̀ ni iléeṣẹ́ mi wọ̀ lẹ́kùn ìdìbò yín àbí ní ìlú Ìbàdàn? nínú Ìbàdàn ìlú wa. tọ́ bí ẹ ti ṣe ń bá bọ̀ tẹ̀ ń kà láwẹ́láwẹ́ ẹ̀ ń ṣàtẹnumọ́ pé olùṣòwò ní gbogbo wa la mọ̀ pé ọ̀rọ̀ àǹṣòṣèlú òwò ṣíṣe náà ni ní orí ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n wá fẹ́ díje nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n lérò gbà ti lọ láti North East South East èrò pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin náà ti ní bàbá àṣàlẹ̀ bó o lẹ ti ṣe fẹ́ ṣe sí tí ẹ fi jẹ́ ìtẹ́wọ́gbà láàrin àwọn. bàbá àṣàlẹ̀ ní bàbá àṣàlẹ̀ mo ní Ọlọ́run tó dé bàbá àṣàlẹ̀ láti North East dé South East gbogbo ẹni tó wà níbẹ̀ pátápátá ọ̀gbọ̀n ní
lídà mi eléyìí pé ilé ọ̀nà ọ̀gá mi kò sí ètí ìbàṣẹ́lẹ̀ rárá pátápátá ẹ bá fẹ́ dákọ̀ ẹ̀ mọ̀ dákọ̀ ṣé ń dákọ̀ wọn ẹja sì fi màá bẹ́ẹ̀ látọ̀ di àrẹ̀mú àgbà ẹja sì fi ẹ jẹ́ ń dákọ̀ àwọn ọ̀gá mi wọ́n pọ̀ ẹja sì fi tó gbogbo nígbà tó wà ní northeast pátápátá lọ̀gá mi Adébísí Adéyẹmí ọlọ́pọ̀ èèyàn my great leader Báyọ̀ Làwà ọ̀gá mi Ọ̀yàmíwá Mákindé ọ̀gá mi Abuyẹ ọ̀gá mi bẹ́ẹ̀ bá ní kẹ́ mọ́ dákọ̀ àdúró ẹ mọ̀ jẹ́ dáre o ẹ̀dá Dáre Adélékè ọ̀gá mi ni Ìyẹ́ Bọ́dà ọ̀gá mi ni ọ̀pọ̀ Arápájà ọ̀gá mi ni ṣe mọ́ lọ. ó ti tó bá tọ́ bí ẹ bá tiẹ̀ wá bá rí lórí yín tari lọ́rùn yín ọmọ Ìyẹ́lẹ́jà kí ló gbọ́mọ Ìyẹ́lẹ́jà yìí náà mọ̀ ń kẹjà níbi sápò lọ léèwé ni bóyá léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́sọ̀ pé ọmọ Ìyẹ́lẹ́jà lélẹ́yìí jẹ kí ló dé ọlọ́mọ pa wá lẹ́kún. láti ìgbà ìdórúkọ yìí mo di àbáramú ìjẹ̀mú owó ìjàdédé tá a máa ń kiri ẹja láti jí sápò. ṣé lọ́dọ̀ àwọn tẹ́ lọ gbé àbí lọ́dọ̀ tìyá gangan? ìyá mi gangan ìyá ẹlẹ́ja dídìn ọlọ́run máa ń fọ̀rọ̀ kẹ́yà mi èyí tí mo fi rántí ìyá mi rẹ̀ and ibi tí a ti jáde kọ́ lè bá mọ̀ pọ́ wọn lélẹ̀ mi náà àìrọ̀fọ̀ dìde èmi náà láti lè fún àwọn tí wọ́n wà ní gbogbo táwa náà wà rí pé àwọn náà lè dé èèyàn lọ́jọ́ iwájú àṣíríjọ ọmọ Ìyẹ́lẹ́jà. ó sọ kan. ọmọ Ìyẹ́lẹ́jà dídín tó dorí olóríire tó kàn ń rò ọ̀làǹrẹ̀wájú mímí. ọ̀rọ̀ pọ̀ ń bẹ tẹ bá ní àmọ́ tẹnubọ̀ á sọ fún wákàtí mẹ́ta. ọ̀rọ̀ ọjọ́ mi ìtumọ̀ wà ní sọ́tọ̀. ọlọ́run máa fọ̀rùn kẹ́yà mi ẹ bá sàmì. àmín ọlọ́run á túbọ̀ fọ̀rùn kẹ́ wọn. tọ́ a gbọ́dọ̀ wá láti wá ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú mi ká má béèrè irú ìbéèrè yìí. àwọn tí ó jẹ́ akẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP tẹ̀tí torí bó ṣe bóyá ṣe ń wo ẹ̀ á ti máa fojú sọ àwọn tàjọ fẹ́ dìde rè hùn ìbáṣepọ̀ wo lẹ ti ní pẹ̀lú àwọn tí ó jẹ́ akẹgbẹ́ yín tó ń lérò ń gbàgbé tì í. àwọn ìjà àna ẹgbẹ́ PDP ọmọ ẹgbẹ́ PDP ni wá ìbáṣepọ̀ tó ń dán mọ́rán ní ìṣọ̀kan la fi ń ṣẹgbẹ́ PDP. ìbáṣepọ̀ wa ni pé ọmọ ẹgbẹ́ PDP ìjọ ni wá tásìkò bá sì tó àjọ jáde ẹ̀tọ́ bá sì fẹ́ yóò bọ̀ ọ́ pò jù bẹ́ẹ̀ lọ fún ṣọ́tà mi ọ̀rẹ́ ni gbogbo wa tó lọ́mọ ẹgbẹ́ PDP wa. àmọ̀ràn fún ẹgbẹ́ PDP lápapọ̀ àwọn ọmọ ẹgbẹ́ PDP lápapọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. èyí ló ń pè ní Ọ̀yọ́ màá bẹ̀rẹ̀ láti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àmọ̀ràn mi ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ wá PDP ẹgbẹ́ ńlá ni tí àbúradà wa tó jẹ́ pé ó gba ọ̀pọ̀ èèyàn nítorí wọ́n mọ̀ wá mọ́ ní ìbá ní pé kí wọ́n jẹ́ ká máa ṣe wọ́n ṣe mọ̀ wá torí wọ́n mọ̀ pé a pọ̀ òun tó dẹ̀ ràn tó aṣọ ìrẹ́pọ̀ ó ṣe kókó kí wọ́n jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kí ìrẹ́pọ̀ wà ká má sọ pé èyí lọ síbi igun kan lélẹ̀ ìfẹ́ ìṣọ̀kan ìrẹ́pọ̀ tí wọ́n mọ PDP sí látọ̀dá àti dálẹ̀ nìkan àwọn àti màmá mi fún mi. tọ́ ẹ̀yin aráalé ọ̀rọ̀ rẹ o láti ẹnu ọmọ Ìyẹ́lẹ́jà tó rọ́mọ Ìyẹ́lẹ́jà lèmi ò mọ̀ pé wọn ò torí bẹ́ẹ̀ bá tẹ̀ sórí ẹ̀rọ ayélujára ọmọ Ìyẹ́lẹ́jà ní ògbé wa díẹ̀ nínú ọ̀pọ̀ tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa wọn òun ni ó rọra yọjú síta lágbára Ọlọ́run tó bá tún ṣe ń lọ ẹ ò tún máa mọ ọ̀pọ̀lọpọ̀ nípa wọn torí àsìkò táwa a gbọ́dọ̀ mọ àwọn tí wọ́n lérò gbà báwọn fẹ́ ṣojú wa bóun náà ṣe tó tán bóun náà ti ṣe ń bá a bọ̀ ṣé àtòtílétọ̀ ni wọ́n ṣé ọmọlúàbí ni wọ́n ṣé wọn ò ní débẹ̀ tán kọ́ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ àti náà gbàrà àti náà gbòòrò àti padà sẹ́fẹ̀ kúkú àjọrò ó tún lọ ibì kan lọ fi ara kọ́ báyìí ná títí dìgbà míì láti máa mú ọ̀tọ̀ pẹ̀lú ìlú míì wá sí ojú ìwòran yín Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Àwarawa TV ó dìgbà kan náà.